ò kí frustrate family ẹ̀ gan. Ẹ wá gbé yẹn sórí. Naira Marley bully ẹ̀ ló ṣe kú. Ẹ ní ṣe oríire lẹ́ẹ̀kan sísẹ̀. Tó bá díbi tọ́mọ yín máa ti ṣe rere, tó máa ti débi gíga, ayé àjàbọ́. Ìkànnì yín. Ìgbà tó bọ́ta wọn ní Naira Marley ni. Mo ní ẹ fún mi ní fídíò. Mo ní tí ẹ bá lè provide fídíò bí tí Naira Marley ti nà, mo ní bá yín sọ. Abẹ́ ìrántí ni. Ìgbà tó lórí burúkú jókòó ti PayPal afòkú gba àbátà ṣé kí n já yín sí. Gúùpù yẹn nìkan kọ́ ní Ìyábọ̀ sí o. Àwọn afòkú gba àbátà yá àbíkú ápú. Ó ṣí gúùpù fáwọn náà. Ó ṣí gúùpù fáwọn náà. Ẹ tí ì rí nǹkankan. Ìtura ẹ̀ mo ṣe ń wo many people tó ń bú VDM. Ó ti ń waste time. Calm down. Ìyábọ̀ Òjó ṣí gúùpù káàkiri ni to attack people like us that are seeking for justice. Ìyábọ̀ Òjó tó bá kújọ́ kan. Ọ̀rọ̀ bí marriage ní oríire. Ọ̀rọ̀ bí kan bímọ lóríire. Ìgbà tẹ́ ẹ̀ travel ẹ̀yin olórí burúkú. Ìgbà tẹ́ ẹ̀ wà exposed ojú yín ò là. Tẹ́ bá wà exposed ni ẹni sọ pé ká ṣe ìyàwó ká bímọ lóríire. Àìmọye òyìnbó bí tí ò bímọ. They are living their lives. They are rich in pounds. Wèrè kan wá ṣèyàwó, ó wá bímọ, ẹ ṣe oríire o, àbólórí burúkú ni yín ni. Ẹ wá fi wèrè àwọn nǹkan wèrè méjì yẹn, ẹ fi ń compare, ẹ fi ń justify òbí gidi. Ẹ̀yin olórí burúkú ìkà. Ẹ̀yin ò ṣe máa dárúkọ pé Elégùṣì ló pa Mohbad o, ṣebí Mohbad competition. Naira Marley tí ò wá sínú petition yẹn, Sam Larry ló dárúkọ. Mo dẹ̀ ń bá yín dárúkọ yẹn. Mi ever yọ Sam Larry rí. Up ti dọ̀la. Tó bá ṣe investigation, Sam Larry pẹ̀ láwọn tó pa Mohbad. Bí Àṣàná ṣe pa Mohbad tán, Sam Larry ló kọ́kọ́ pè. All stations settled. Òun ló bí all stations settled. Ṣé ń gbọ́ mi? Ipe àgbà justice lẹ́ni. Ipa àwọn èèyàn ò jà fún justice. Ìyábọ̀ Òjó manipulated the public. And that is how she has been doing. For years. Mo dẹ̀ ń bọ́ta lójoojúmọ́ mo sọ pé, no. Ẹ má sọ pé Naira Marley. Mi ìfọjọ́ kan bá yín sọ pé Naira Marley ló pa Mohbad. Because ìlú táwa yìí, we work on evidence. We work on what we can see physically. Not wọ́n ní wọ́n pé. I don't do it. I don't. Gbogbo ọjọ́ tí bá ti ń jáde àwọn olórí burúkú olùlẹ̀ nation wọ́n á máa jáde ipe wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ ṣépè lórí justice on Mohbad olórí burúkú àfòkúgbà àgbàtà ìyá ajá ọmọ ẹ wá bímọ ó wá ń gbé pamọ́ ìwọ túbọ̀ ta kó ṣépè fọmọ kankan wo mo ti ní fọ́tò ọmọ ẹ lọ́wọ́ à gbé síta báyìí èpè lá máa rọ̀jò lé lórí ìyá àbíkú ló bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ gbé àwọn tó ń jà fún justice ló ń gbé wọn ṣépè pẹ̀lú ọmọ tọmọtọmọ am I coming àbí mo parọ́. Because Ìyábọ̀ ti kó wọn sínú group tí Ìyábọ̀ ṣípọ̀ lórí justice for Mohbad. Ẹ tí rí nǹkankan. Ó wọ àwọn non-entity orí Facebook. Àwọn Ebina ó kó wọn sí group kan. Àwọn ni Ìyá Àbíkú, àwọn ni Jókòtádé, àwọn ni Ápú. Ìwọ tó sọ pé why do you always protect Naira Marley? Ikú ló máa pa ẹ́. Mo mọ̀ pé sọ pé Aunty Bukky, please. I am not protecting. Give me where Naira Marley bullied that boy. You all are evil from the pit of hell. Nǹkan tá àkàrà yín ò ṣe ju ẹyọ kan lọ nìyẹn. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Abẹ́ ẹ̀gbọ́n mi. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Mo ní tí n bá rí evidence mo ò ní ṣe. Ìgbà tán wá rí pé mo ò gbà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní attack. Wọ́n dẹ̀ ti gbàgbé pé kò sí nǹkan kan tán lè ṣe tó máa affect him. You don't know where I'm coming from. If you know where I'm coming from, ní máa rán wọn toothless rabies puppy
kó máa pariwo kó máa sunkún BJ. Abẹ́ ẹ̀gbọ́n mi náà ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Mo bá wọn dárúkọ Naira Marley. Ìyábọ̀ will come out every day. Ẹ jẹ́ ká kọ́kọ́ ti bí ìṣáná kíyèsí Ògùn. Ṣé irú odindi Ìyábọ̀ tó bá ti fẹ́ ṣèkà kò sí gúùpù tí ò kí ń lọ. Ṣó jẹ́ kó bá ọwọ́ Ìyábọ̀ Òjó nínú ibi tó ti gbé gúùpù sílẹ̀. Wọ́n sọ pé ọmọ ọlọ́mọ kú ọmọ 23 years old, ọmọ 26 years old. Ìyábọ̀ Òjó dá gúùpù sílẹ̀. Inú gúùpù yẹn àárín ibi tó ti sọ̀rọ̀ Mohbad pé ikú wo ló pa, báwo ló ṣe kú. Strategy tó ṣe máa gba ogún bàbá Mohbad, tó ṣe máa gbógun Mohbad. Strategy tó ṣe máa attack gbogbo àwọn tó wá justice. Bó ṣe ó ju ìwòwò síbẹ̀ Ìyábọ̀ Òjó sọ̀rọ̀. Ẹ̀yin olórí burúkú ìkà. Ẹ wá sọ pé the group doesn't kò ní meaning. Alólórí burúkú ni. Nǹkan tó lọ ṣe fún yín nírú ìjọba tó fún yín. Iron sharpness iron. Ẹ̀yin elébi, ebi máa pa yín kú ni. Ebi máa pa yín kú ni. Ìjọ tẹ́ bá ti sòótọ́ lọ́lọ́run fún ara ẹ̀ báyìí ló máa bá yín yọ Bọ́lá Tinubu kúrò ńbẹ̀, ló máa fún yín ní ìjọba tó máa tù yín lára. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Gbogbo wọn ṣàǹbọ̀tà Naira Marley ni, Naira Marley ni. Mo ní mo ní bá wọn sọ. Rally tán lọ, mo post rally yẹn bí last week. Rally tán lọ, all the songs they were singing there was cancel Naira Marley, cancel Naira Marley, cancel Naira Marley. Ẹ gbàgbé pé Naira Marley nísìn, ẹ jẹ́ ká fọ̀rọ̀ ṣírò ara wa. Ó mọ̀ nínú ẹ̀pọ̀ ọmọ tó bí ìkọ́ ló ṣiṣẹ́ yìí. Ó dẹ̀ wá ń rí tọ́mọ aráyé dẹ̀ fẹ́ já wálẹ̀. Ṣé tó bá jẹ́ yín ni ìyá Naira Marley, ṣé ẹ̀yin máa ní kí Ìyábọ̀ ṣe rere láyé? Let me now tell you what happened. Ìgbà tí Ìyábọ̀ rí pé òun ò rí Naira Marley pa, òun ò rí cancel, ó wá lóhun ò dá sí mọ́. Ẹ má gbàgbé pé lórí burúkú Paul àti ẹ̀rí yẹn ṣó ti kú ni. Ṣèbó máa ń gbèjà ìyàwó ẹ̀ kiri. Àwọn olórí burúkú, àwọn ìkà, àwọn aláyé bàjẹ́. Ìyábọ̀ sáré lọ sílé pósí ọmọ 26 years old. Ṣó lè jọ ọmọ èlò kú kó lọ sílé onípósí kó lọ máa ná pósí. Ó lọ ná pósí ó ń rẹ́rìn-ín. Bàbá ọmọ ń sunkún, ìwọ ń rẹ́rìn-ín lé pósí. Ẹ̀yin ya fọ́tò. We want to give him a befitting burial because you are happy that your plan succeeded. Ọlọ́run mi, ìwọ ni máa sìn títí ayé mi o, àmì o. Mo dúró tán. Mo dúró tán. Báwo kí ló dé tó ṣe lo Naira Marley? Ẹ jẹ́ ká play kẹ́gbọ́n. Àṣà wọn ló fẹ́ pín ogún Mohbad. Ìyábọ̀ àwa bọ́ta. Nǹkan tó fọ́n sínú àṣànà làṣànà ń fọ́n jáde. 2 weeks after tí Mohbad kú, wọ́n lọ gbé ìyá Mohbad wá. Ìyá Mohbad Naira Marley, ó máa ṣẹ̀mí gan tó bá petition ìyá Mohbad. Ìyá Mohbad needs to be petitioned. Ìyá Mohbad jáde, ẹ bá mi wá Naira Marley o, ẹ bá mi wá Naira Marley o. Ṣé Naira Marley ló pa ni? It was not Ìyá Mohbad's fault. It was what Ìyábọ̀ and Tonto Dike told her to be saying. Ẹ jẹ́ kí n play, ẹ jẹ́ kí n fi wọ̀nyí. Ẹ wo. Ó sọ fún mi fún bọ́sù wọ́tà àwọn etí kìíní kan mi mọ̀ mi ò ṣe fẹ́ sọ́wọ́ wọ́n fún mi bọ́sù wọ́tà omi ó ní bọ́sù wọ́tà ẹ̀ ní ọmọ wọn mi ó ní trust me when I trust oríṣiríṣi ni mo ní yẹn wọ́n ní mo fi béèrè mọ́. Ẹ wo bí Ìyábọ̀ ṣe ti ya Mohbad mọ́. Ó ní torí bọ́ ṣe tẹ́ẹ̀tì wújọ ẹ̀ ń wá tó ti fẹ́ ra omi ó ní wọ́n á dé pé bọ́ omi yẹn fún bọ́sù wọ́tà ló wá mu ó ní tó ń ṣe gbogbo mọ́. Only mommy, your mommy, mama, girl, the time. Mama, no, don't want to lọ sí show. Show tó yẹ kó lọ kò ní lè lọ. Ó mama nà ni. Àti Sàmíláì mi mẹ́ tó ń pè bẹ́ẹ̀. Mi mọ́ mi mẹ́ ọkọ̀ọ̀kan. Mi mọ́ alágbára kankan.
ṣùgbọ́n mo ti rí báyìí ẹ ti promise mi bá mi wá náírà jáde o náírà jáde jọ ó fọmọ mi ṣẹrú ni sí ṣùgbọ́n mi wọ́n jáde gbà tí mo wà lọ́dọ̀ náírà mo fún mi ní owó kankan o àgbà tó kọ ẹjọ ẹ bá mi wá jáde. ẹ wo tó ní kàtí yàbọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyá yẹn tó ní kéésàn kankan fún ìyá yẹn ṣe ti rí. bí tí mo bá lọ bá àwọn ọmọ ọmọ wa ní kí n má jẹ́ kó pa mí kí n jọ kí n má jẹ́ kó pa mí ọ̀rọ̀ pé kó má pa mí ló sọ títí tó fi kú. I want to point something out. ṣe gbọ́ nǹkan tí ìyá Mohbad sọ mẹ́yẹn ó ní even tó bá wà ní Nàìjíríà kò kí ń lè jáde ó máa ń bẹ̀rù pé wọ́n fẹ́ pa òun. Now mo máa play video kan fún yín mo máa gbogbo ẹni máa ṣe before and after tẹ máa fojú yín wò. Ìgbà tí Mohbad wá sí UK ṣe gbogbo yín rántí ìgbà tí Mohbad wá sí UK ṣe rántí kò pẹ́ tí Mohbad padà ló kú ṣe gbogbo yín rántí. Ẹ rántí pé Paul àǹtí tẹ bá wò mí ẹ bá mi send fídíò tí Paul ti sọ pé Mohbad sọ oríṣiríṣi ọ̀rọ̀ fóun ẹ bá mi. Ẹ rántí pé Paul lọ sọ́dọ̀ Daddy Freeze ṣe rántí Paul ọkọ Ìyábọ̀ Òjó ṣàbẹ̀ pé dè ní Ìyábọ̀ Òjó àti Paul wọ́n sọ pé Mohbad sọ̀rọ̀ oríṣiríṣi fáwọn àwọn ọmọ epo máa kú ṣùgbọ́n dè ní ìkọ̀kọ́ ni wọn ò sọ nǹkankan tí Mohbad sọ ẹ jẹ́ kí n ṣọ́ọ̀kì yìí Mohbad ò bá wọn sọ nǹkankan. They purposely said that láti justify pé Naira Marley ló pa ni. Am I communicating? Màá wá sọ fún yín sí nǹkan tí mo ṣe sọ bẹ́ẹ̀. Ṣé rántí pé nínú interview yẹn mo máa ṣe before and after ẹ má worry gbogbo ẹ̀ ní máa gbé síta tẹ́ máa wò ẹ kúkú jẹ́rìí mi a few minutes later máa package gbogbo ẹ̀ fún yín editor mi ò sí ń lé ni títí ọ̀la màá máa ju àwọn fídíò yẹn síta fún yín. Now ẹ bá mi concur ẹ máa concur ti ṣe ń sọ. Ẹ rántí pé gbà tí Polo tó lọ ṣe interview pẹ̀lú Daddy Freeze ẹ rántí pé Polo sọ pé even ìgbà tí Mohbad wá ń lo òyìnbó ó ní ó sùn ọkàn ẹ balẹ̀ pé táwọn bá ti sọ pé kó wá jáde ó máa lóhùn ò jáde o wọ́n fẹ́ pa òun o wọ́n fẹ́ pa òun o irọ́ ni Paul pa. Mo ti rí interview tí Mohbad ṣe ń bí báyìí màá post interview yẹn is a lengthy interview màá ní kí editor mi kó bá mi cut ibi tí mo fẹ́ mú jáde gangan. ṣàmẹ́ pé ìgbà tó interview Mohbad ipe báwo ló ṣe feel nílùú òyìnbó tó wà yìí Mohbad sọ pé òun ò tiẹ̀ mọ̀ ipá àwọn èèyàn mọ̀ òun. Mohbad sọ pé òun ò mọ̀ ipá àwọn èèyàn mọ̀ òun ó lóun lọ sí shop àwọn èèyàn wá kí òun ó ní ibi tóun lọ àwọn èèyàn wá bóun ya fọ́tò òun ló dá jáde o. Paul dẹ̀ ń jẹ́ kó yé wa pé Mohbad ò lè jáde wọ́n fẹ́ pa ṣẹ́bọ̀ nǹkan tí Paul ṣe sọ pé Mohbad ò lè jáde wọ́n fẹ́ pa ìtorí pé Naira Marley ṣẹ̀fẹ̀ pé London ló ń gbé nǹkan tó ń tẹ̀ láti sọ fún wa ni pé Naira Marley rán àwọn boys ẹ̀ sí Mohbad ní London ló ṣe ń sá tí ò lè jáde. I will cut that part màá gbé nǹkan tí Lema sọ màá dẹ̀ gbé interview tí Mohbad ṣe à ṣe a few minutes later ṣe rí báwọn people ṣe máa ń wicked tó ṣe máa ń gang láti bà tèèyàn jẹ́. Mohbad ṣe interview yẹn ó sọ pé no bàbá yẹn ni ó ní Nàìjíríà Mohbad sọ ó ní Nàìjíríà gangan lòun ò ti lè rìn freely because celebrity lòun gbogbo èèyàn mú òun ipò òun ò tiẹ̀ wá mọ̀ pé ibi báyìí náà wọ́n máa mọ̀ òun ó lóun lọ sí store ó láwọn èèyàn bóun ya fọ́tò wọ́n mọ̀ òun. Meanwhile olórí burúkú Lema abájọ tó ṣe ó dàbí ilẹ̀kùn dáńfó lórí burúkú awáyé má ṣe rere ibi táwọn ẹgbẹ́ ti ń náwó ojú ló máa ń ná bẹ̀. I just detest both of them. ṣe rántí pé ọ̀sẹ̀ kan tí Mohbad kú ni Paul lọ sáré ṣe interview yẹn pẹ̀lú Daddy Freeze wọ́n mọ̀ ń sọ gbogbo kinní yẹn láti fi kerosene sí fáyà fáwọn èèyàn láti má ṣe mistake pé Naira Marley kọ́. Immediately sí VDM bọ́ta tó wá sọ fún wa pé no ẹ má jẹ́ ká wo bẹ̀ yẹn kí ni Ìyábọ̀ Òjó ṣe wọ́n ju nudity VDM wọ́n jù sínú group chat wọ́n wá mú lọ fún Gistlover kò ní bá mi dá fún gbogbo èyí tẹ́ sọ pé Ìyábọ̀ kì í ṣe Gistlover. Mo ti sọ kíní for many times ẹni tó ń ṣe Gistlover tẹ́lẹ̀ ó ti dùbúlẹ̀ àìsàn ṣẹ́rẹ́ ẹni tó gbé fún sìn ṣẹ́rẹ́ ẹni tó ń ṣe Gistlover tẹ́lẹ̀ yẹn kò mọ anybody rí
ìtorí ẹ̀ ló ṣe máa ń blog Ìyábọ̀ ń gbà yẹn. Am I communicating? Ṣeré tó ń ṣe Gistlover ti sí Ìyábọ̀ tó ń tó díkẹ́. Ẹ má gbàgbé pé ìgbà tí Ìyábọ̀ fẹ́ lọ sílé ìyá ọmọ tó lọ mú lọ́dọ̀ Naira Marley yẹn, Ìyábọ̀ ṣe live video pẹ̀lú Facebook Gistlover. Ìjọ kan tó ń interview tó ń tó díkẹ́, ó ní Gistlover is my friend. Mo dẹ̀ ti ń sọ̀rọ̀ fún yín látijọ́ yìí. Okay, ẹ jẹ́ ká gbà í pé Ìyábọ̀ ń ṣe Gistlover. Kí ló dé tí Gistlover bá wá blog ọmọ Ìyábọ̀ wedding ẹ̀ kó tiẹ̀ sọ irú èèyàn tọkọ ẹ jẹ́? Gistlover is worldwide, gbogbo story èèyàn ló mọ̀. Ṣùgbọ́n gbà tó di tọmọ Ìyábọ̀ lọ fún break ni, Gistlover lọ fún break ni, kò post nǹkankan. Àṣírí wọn wá tún sìn. Ìwòwò tó jù sínú group chat, báwo ló ṣe jọ̀wọ́ Gistlover? Am I communicating? The same thing tó ṣe fún Naira Marley, òun ni Ìyábọ̀ Òjó ṣe fún Bàbá Ìjẹ̀ṣà. Bóyí máa sọ́dọ̀la. Bàbá Ìjẹ̀ṣà lè ní tiẹ̀ lọ́wọ́. Ẹ má gbàgbé pé Princess àti Bàbá Ìjẹ̀ṣà wọ́n jọ ń dóra wọn, wọ́n jọ ń jẹṣẹ́ ara wọn. Just because Bàbá Ìjẹ̀ṣà sún sẹ́yìn fún Princess kò gẹ́ ń ṣe ẹ̀ mọ́. Ṣé ń gbọ́ mi? Ìyábọ̀ Òjó kéré, ó ti mí ní Bàbá Ìjẹ̀ṣà sínú tipẹ́tipẹ́. Bàbá Ìjẹ̀ṣà máa jáde, ó máa wá sọ story fún yín. Bí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà ṣe ṣẹlẹ̀, Ìyábọ̀ ló pé Princess pé ń gbọ́ ṣé lóòótọ́ ni because ó ti ń wá Bàbá Ìjẹ̀ṣà. Ẹ má ṣì mí gbọ́, mo sọ pé nǹkan tí Bàbá Ìjẹ̀ṣà ṣe dá. Am I communicating? Ìyábọ̀ ló pé Princess. Ìgbà tí Princess rojọ́ fún, ó ní Bàbá Ìjẹ̀ṣà ni. Ṣé kí n já yín sí? According to kan tó sọ, ọmọ tó sọ pé wọ́n forcefully enter yẹn, wọ́n náà ti jábàálẹ̀ gateman àtàbúrò Princess gangan náà ló ti ń jẹṣẹ́ ọmọ yẹn. Bàbá Ìjẹ̀ṣà ò jẹṣẹ́ o, Bàbá Ìjẹ̀ṣà kàn mú dání ni. Dèní Bàbá Ìjẹ̀ṣà wà nú ẹ̀wọ̀n. Ìyábọ̀ tó ń sọ fún yín pé búlì lòun tóun bá kórìíra ẹ, òun á búlì ẹ. Iṣẹ́ tó máa ń ṣe lẹ́tí ń rí. Iṣẹ́ tó ń ṣe lẹ́tí ń rí yìí, bó ṣe máa ń plan ọ̀rọ̀ ẹ̀ ní. Number 3 person ni Lizzy Anjorin. Lizzy Anjorin àti Ìyábọ̀ ń ṣọ̀rẹ́. But just because Ìyábọ̀ ó fẹ́ bully Lizzy Anjorin, Lizzy Anjorin àti ẹ̀ ò jà rárá. Ó lọ sí Canada lọ́dọ̀ Lọlá olórí burúkú alẹ́ ariwo tó ti di alẹ́ kíkan mọ́ lára. Ìtorí ẹ̀ ni ò ṣe rọ́kọ fẹ́ bíi tèmi. Lonely. Lọlá Àlàó. Inú ilé Lọlá Àlàó ni Ìyábọ̀ wà ńjọ́ yẹn tí gbogbo yín bá rántí. Ó ń ṣe show yẹn ni. Ó dẹ̀ mọ̀ pé Lizzy Anjorin àti Fọlá Tinubu ẹnu ìṣó ìyálé àti ìyàwó ni wọ́n. Ìgbà tí Ìyábọ̀ máa ṣe show ńjọ́ yẹn, mo lè wá play ẹ̀ fún yín. Ìgbà tí Ìyábọ̀ máa ṣe show ńjọ́ yẹn, ẹni tó kì í bá sọ̀rọ̀, ó wá ní sweetheart, ẹ wo bra tí mo wọ̀ ẹ́, bra sweetheart. Ta ló lè ṣe nu gbogbo yín? Àníkà ni ẹni tẹ́mi àti ò sọ̀rọ̀ tó wá ń fi èébú tí ìyàwó ọkọ mi, àlè ọkọ mi máa fi ń bu, tó fi bú mi. Lizzy dẹ̀ bọ́ta, Lizzy ṣe dá padà fún. Ìgbà tí Ìyábọ̀ máa bọ́ta tó máa ṣe show, ó lọ mú Fọlá Tinubu mọ́ra ni, ó fẹ́ fi bá Lizzy jà. Tó bá tẹ̀yẹ pé Lizzy bọ́ta ń jọ yẹn, ó ṣe show fún Ìyábọ̀. Ṣó jẹ́ kí Ìyábọ̀ sáré, ó wá lọ ń fi Fọlá bá Lizzy jà. Bí Ìyábọ̀ ṣe máa ń ṣe nìyẹn. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀, ẹ má máa ṣèkà pé torí ẹ ti láìkẹ́, bẹ́ẹ̀ ṣe wáyé kò nífẹ̀ẹ́ gbogbo yín. Kò nífẹ̀ẹ́ gbogbo yín, ó ń use yín ni. She doesn't have anybody's love at her. She's not an activist. Activist Dawoku Nation ni. Anything wọ́n á gbé àkáǹtì lẹ̀kẹ́ ṣe bóun lè rí nu group chat yẹn. Over 180 million tó dá níjọ́ náà tí mo bá di kú, àmọ́ bí tówó yẹn wọlé sí dè ní. Abẹ́ gbọ́ mi, ó wá lọ gbé Fọlá. Kí ló yìí fa wàhálà? Lizzy bọ́ta, ó sọ fún ẹ pé kó má bóun ṣe jókì yẹn mọ́. The next thing, ó lọ pọn Fọlá sẹ́yìn. Ó bẹ̀rẹ̀ sí sọ pé ẹ̀wọ̀n cheat Fọlá. Fọlá yẹn dè ní lọ sọ pé kó wá ṣe DNA tí ò rí DNA ṣe. Ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí ọmọ àlè ni. Ó ṣe jẹ́ pé Ìyábọ̀ ló máa ń pọn àwọn ọmọ tí ò fẹ́ ṣe DNA. Ó ṣe jẹ́ pé Ìyábọ̀ ló máa ń pọn àwọn ọmọ tó ń ṣe ṣìnà.
olórí burúkú níyàbọ̀ àwáyé má ṣe rere aláyé bàjẹ́ ṣe bó sọ pé olówó ni kílé tó lọ dé sínú one bedroom house tọmọ ẹ tún fẹ́ bímọ sí kílé tẹ̀ lè gbò tẹ́lì kílé tẹ̀ lè sanwó hospital kan mọ́ wà bẹ́ẹ̀ tó máa fi bímọ inú one bedroom flat lọ́lá àlàó yẹn ibẹ̀ ni gbogbo yín ṣàdúró síṣá mo ò bó ní big girl ní ẹni ìwọ ló ń control social media olórí burúkú everything for social media validation olóṣì ọmọ òfò ọmọ tí ò ní jèrè láyé tí ò ní jèrè lọ́run. ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi tí ò bá ṣe pé ó ti mí ní Lizzy Anjorin sínú ìwọ ló kọ́kọ́ lọ bá Lizzy wàá dá padà fún ẹ the next year wàá lọ pọn Fọlá òun fi Fọlá bàjá. Is that not childish? Is that not childish? Ẹ jẹ́ ká tún mú yẹn kúrò. Now ó wá sọ pé bàbá Mohbad ó ń wá ẹ má gbàgbé pé ibi tí girl yìí ti wicked dé 2 years ago ìgbà tó ṣe Mother's Day ṣé gbogbo yín rántí ó gbé ìyá Mohbad báyìí sórí wọ́ọ̀lù ni ó ní ìyá Mohbad ní best mother àwọn èèyàn come for her gan ìpè how can you call ìyá Mohbad best mother tó wà mẹ́ on flag Instagram náà tó wà mẹ́ ìgbà tọmọ ẹ kú tí ó sọ̀rọ̀ abẹ́ ìrántí ṣàbẹ̀ pé the second Mother's Day tó tẹ̀lé àbí kò yẹ yín Ìyábọ̀ Òjó kò celebrate ìyá Mohbad o ṣé kò ń ṣe best mother money the same thing ló ṣe fàdúrà just because they don't want àdúrà to talk àbí kò yẹ yín just because wọn fẹ́ jẹ́ kàdúrà sọ̀rọ̀ ó sọ pé àdúrà release orin Ìyábọ̀ Òjó sáré gbé sí wọ́ọ̀lù ẹ̀ mo wá bí Ìyábọ̀ Òjó mo ní òkè ó gbé àdúrà sí wọ́ọ̀lù ẹ̀ ìtòrò fẹ́ promote ẹ̀ mo nígbà tí ọkọ ọmọ ẹ̀ ń kọrin ó ṣe feature àdúrà tó bá yẹ kó fẹ́ promote ẹ̀ lóòótọ́ ó mọ̀ọ́mọ̀ ń ṣe gbogbo yẹn ikú ló máa pa wàhálà blogger wàhálà ló máa pa yálà ìyá ẹ̀ mo ti block ẹ̀ ṣé nǹkan tí mo sọ yẹn ṣàbẹ̀ pé ọjọ́ kan tó post àdúrà yẹn kò post àdúrà mọ́ láti gbà yẹn ṣé mọ̀ nǹkan tó máa ń ṣe á gbé yín mọ́ra á ṣe oríṣiríṣi láti fi yín jà ṣàbẹ̀ pé bàtà sọ pé Lizzy Anjorin ẹ ti di èyí tí mo sọ pé ó ṣe fún bàbá Ìjẹ̀ṣà mú ẹ dìyẹn mú o Lizzy Anjorin lọ sí ọjà tó ti ń ta accessories sí tailor wọ́n ní Lizzy Anjorin ṣe fake wọ́n ṣàbẹ̀ pé ìgbà tí Ìyábọ̀ kọ́kọ́ wá sórí line pẹ̀lú Gistlover àti ẹnu ìṣó wọ́n sọ pé fake transfer ni Lizzy ṣe wọ́n sọ pé Lizzy Anjorin jí gold bí kíní yẹn ṣe ṣẹlẹ̀ Fọlá Tinubu ó sẹ́ndì fọ́tò yẹn sí Ìyábọ̀ sẹ́ndì ẹ̀ sí Gistlover bí Gistlover ṣe gbé kíní yẹn Ìyábọ̀ Òjó sáré ń jó Ìyábọ̀ Òjó gbé ọtí ó ṣe live video ó ń fi Lizzy ṣe yẹ̀yẹ́ mo wá sọ kíní kan mo ní tó bá pé Ìyábọ̀ Òjó dá lóòótọ́ ẹ̀yin olórí burúkú tẹ̀ sọ pé ó dá abẹ́ ti gbàgbé pé orí Gistlover náà ti gbé ń jọ́nà pé let me see you go ló bùgá wọn ẹ ti gbàgbé pọ́mọ Ìyábọ̀ ó ń dún ọmọ bùgá wọn yẹn ẹ ti gbàgbé tó sọ pé wọ́n fẹ́ ṣèyàwó ẹ bá mi dáhùn ẹ ti gbàgbé ni kí ló kọ Kiss Daniels ṣe rántí ọmọ Ìyábọ̀ fẹ́ Kiss Daniels náà ó fẹ́ Little Cash náà wọ́n wá lọ fi álọ̀mù fọ òbò ẹ wá ní virgin ni ṣebí Virgin Mary tẹ sọ Virgin Mary tẹ pé international virgin àbọ̀ òun kọ́ náà sọ pé àmàdébẹ̀ ẹ má jẹ́ ń fò abẹ́ ti gbàgbé ni ẹ má dá mi lóhùn Gistlover gbẹ́njọ́ náà ẹ rántí tó sọ pé ọmọ Ìyábọ̀ Desperado àfolórin ṣá ẹ ti gbàgbé ni tó sọ pé ọmọ Ìyábọ̀ fẹ́ fẹ́yàn kan táwọn èèyàn fi wá gbé pé Kiss Daniels ni àwọn èèyàn wá yarí kò pẹ́ tí bọ̀bọ̀ yẹn bí bèjì kò pẹ́ tí bọ̀bọ̀ yẹn bímọ a lè rí blọ́ọ̀gì yẹn mọ́ná a lè rí mọ́ wá ti yọ kò pẹ́ tí bọ̀bọ̀ yẹn bí bèjì ni Gistlover gbé tó sọ pé
Kiss Daniel fẹ́ bí ó fẹ́ marry true love ẹ̀. Ṣé rántí Ìyábọ̀ Òjó gan gbẹ́njọ́ náà tó ti celebrate ọmọ ẹ̀. Ṣé gbogbo yín rántí? The desperation is just too much. Àwọn olórí burúkú, àwọn yẹn lè fẹ́ máa fi compare àwọn obìnrin tó wáyé wá ṣe rere. Àwọn obìnrin alálùbáríkà. Ẹ jẹ́ ká máa sọ lọ. Ẹ lọ ṣó ti yá ká máa sọ̀rọ̀ wa lọ. Kórèdé Bello. Wọ́n tún gẹ̀ẹ́sì Kórèdé Bello. Àbájọ tó lè rọ́kọ́ Nàìjíríà náà. Wọ́n ti ná gbàrà, wọ́n ti ná gbòòrò. Tanzania yẹn náà lọ sí lè rọ́kọ́. Ọba ayé jẹ́, ọba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Ó wá ní I cover my own with the blood of Jesus. Àbólórí burúkú ni ẹni. Òròbó lè mọ́ọ̀kì Ọlọ́run. Ìyábọ̀ Òjó. Òròbó lè mọ́ọ̀kì Ọlọ́run. God cannot be mocked. He cannot. Ó mọ̀ nǹkan tó ṣe fún Naira Marley ṣá. Odindi ògolú ilé ẹnìkan. Ó dẹ̀ wò títí ó dẹ̀ mú wálẹ̀. Ṣóhun ló ní kó dú ọmọ ẹni. Ṣé gbogbo yín rántí pé Naira Marley gbé sórí wọ́ọ̀lù ń gbà yẹn náà? Ó ní ìyá àtọmọ lòun jẹṣẹ́ wọ́n sìn. Abẹ́ ti gbàgbé ni. Ó ní ìyá àtọmọ lòun jẹṣẹ́ wọ́n. Ẹ jẹ́ ká máa sọ lọ ibo mo sọ̀rọ̀ dé. Ẹ ṣe sí. Ó ń bọ̀ wọ́n. Ìtẹ̀tí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ gan. Mo ti sọ fún yẹn lọ jẹun o. Torí títí 12 fún wa la máa kó ń báyìí lágbára Ọlọ́run. Ń bọ̀. Èwo lílé ìsìsì. Fídíò yìí máa long. Nǹkan tí máa ṣe 6 mi ní play bí. Máa ṣe a few minutes later. Ni máa ṣe. Yeah. Ṣé gbogbo yín gbọ́ mi? Now, àṣẹ gbogbo ìgbà tó ń Paul and P Square. Ìkànnì wọn náà jẹ́ṣẹ́ yẹn náà. Àwọn olóṣì like mother like daughter. Ẹ ní ṣoríire. Come for me. Come for me. Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ ló máa jìyà yẹn. Èmi ò gbéṣẹ́ rán ìyá yín. Ìyẹn olórí burúkú. Ó ń ṣèkà. Ó ń bó tiẹ̀. Adìyẹ lè bó tiẹ̀. Ẹ mọ̀ nǹkan tó ṣe fún Naira Marley ṣá. Ẹ mọ̀ nǹkan tó ṣe fún. Ẹni tó bá jẹ́ abiyamọ tòótọ́. Naira Marley sọ. Ó ní 128 times. Lòun fi lọ sẹ́wọ̀n nílùú òyìnbó. Ọmọ yẹn wá lọ sí ẹ̀wọ̀n fún 128 times. Ìyá ẹ̀ wá gbàdúrà ọjọ́ àwẹ̀, ọjọ́ àdúrà. Ìpè kọ́mọ yìí jẹ́ nǹkan láyé. Ìpè kọ́mọ yìí jẹ́ nǹkan láyé. Ọmọ yẹn wá di àtúnbí. Ó wá gòkè. Ìyábọ̀ wá sọ pé torí ó dún òun, ó dún ọmọ òun. Ó wá fẹ́ jábọ́. Ṣé èèyàn kan ló ní kó gbóbò lẹ̀ ni? Èèyàn kan ló ní kó jẹ́ ajá àgbòrò ni? Kẹ́ bá máa sọ fáwọn ọmọbìnrin yìí kó máa patọ́ mọ́. Gbogbo nǹkan ló máa fẹ́ bólẹ̀ fún. Wọ́n fẹ́ bò títí káàkiri Nàìjíríà. Wọn ò rọ́kọ́ mọ́. Wọ́n wá gbéṣẹ́ lọ Tanzania. Ìyẹn náà dà. Olórin pàjáwìrì. Ẹjọ́ sọ tún kọrin fóyún ni. Sọ tún kọrin fóyún ni ẹ sọ fún mi. Any little opportunity akọrin ṣá ni. Contracted marriage. Ẹ ní ṣoríire tẹ́ ẹ bá wá fún mi. Ikú ló máa pa yín. Ẹ rò bẹ́ẹ̀ mi ò rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ni. Èmi ò ní dá yín lóhùn. Ìyábọ̀ ni mo máa dá lóhùn. Ìyábọ̀ ló máa jẹ gbá yẹn lọ́wọ́ yín. Àbẹ́ ẹ rò bẹ́ẹ̀ máa dẹ́yìn ẹ̀yin non-entities ẹ̀yin tẹ́ ẹ̀ láyé. Èmi á fún yín crowd. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Naira Marley sọ pé 120 times lòun lọ sẹ́wọ̀n nílùú òyìnbó. Abiyamọ ni gbogbo wa. Ìyá wa gbàdúrà. Ó ṣe gbogbo nǹkan láyé yìí. Ọmọ yẹn wá jẹ́yàn. Ó wá ti torí nǹkan kékeré. Mo máa ń sọ nǹkan kan. Tó bá tẹ̀ wá fẹjọ́ ẹ̀sùn ẹ́. Ṣé bó ti jẹun ẹ̀ rí? Ó ti gba flower rí now. My heart, my love. Báwo ni Naira Marley ṣe máa pè é ní my heart, my love tí ò bá ń jẹṣẹ́. Ó dẹ̀ ń sọ́nu fídíò yẹn pé kò ń ṣe tèmi is for Prissy, is for Prissy. Ọmọ ẹ ọkùnrin sọ pé mọ́mì tí yín ni. Ó ní no, èmi ni my heart, my love. Ó ní yes, mọ́mì. Ó wá rí o ní Naira Marley olóṣì oníjẹkújẹ. Ìgbà tó ò lè ṣiṣẹ́ ọ̀lẹ. Ṣé mi ní Naira Marley máa fún flower sí? Mi ní mú flower kí n ṣọmọ lójú.
abẹ́gbọ́n mi Lizzy wá lọ sọ́jà ó wá ní ó dín nǹkan ìgbà tí à ń sọ èmi ń bá Lizzy sọ̀rọ̀ mo ní no mo níbi tó ti ní Lizzy dín nǹkan yẹn wọn ò ta gold ń bẹ accessories ló ń tà ń bẹ èmi ni mo kọ́kọ́ ṣe show fún Lizzy ń jọ ẹ má gbàgbé pé mi àti Lizzy ń jà o ibi tẹ́tí mọ̀ mọ́ pé Ìyábọ̀ olórí burúkú ìkànnì bí ṣe wáyé bí ìbá máa bá ẹjà tí n bá rí i pé wọ́n fẹ́ cheat ẹ I will speak ìgbà yẹn sẹ́yìn mi àti Lizzy ò sọ̀rọ̀ ìbẹ̀lẹ̀ tí mọ̀ mọ́ pé Ìyábọ̀ ló set Lizzy up inú mi dẹ̀ dùn VDM náà sọ èmi àti Lizzy ò sọ̀rọ̀ sẹ́ ṣùgbọ́n mo wò pé no gé yìí ibi tó ti ní lọ jalè yìí wọn ta gold ń bẹ accessories ìjọ yẹn tí mo ṣe show tẹ báyìí bí gbogbo ṣe jáde kò sí chat tán ṣe fún mi ṣùgbọ́n ti gé tí mi lọ èmi ò gbọ́ nǹkan kan. Immediately tó sọ pé kíní yẹn ṣẹlẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé Lizzy àti Ìyábọ̀ ń jà kó wá tiẹ̀ bọ́tà ń jẹ́ tó bá sọ pé tábà tiẹ̀ wá ń jà bí kakúkọ mo mọ Lizzy ò kò lè jalè o wàláì you would have báwọn èèyàn gan sọ pé ojú ayé ló ń ṣe ọlọ́run ohun ìní àti ọlọ́run but kí ló ṣe o ṣáná sí life o gbégò bí a ò bẹ̀rẹ̀ sí ní mú o ní wọ́n ti jalè ní Ìdúmọ̀ta o Ìyábọ̀ downfall èèyàn ìdùnnú ẹni mo wá ń wo àwọn olórí burúkú tó sọ pé wọ́n fẹ́ jábọ́ ṣé Ìyábọ̀ wà lókè tẹ́lẹ̀ ni Ìyábọ̀ àti VDM ní ẹ̀rọ̀fọ̀ lọ́wọ́ ta ló sọ fún pé Ìyábọ̀ wà lókè gbogbo nǹkan tẹ́lẹ̀ yẹn packaging ni very wicked evil girl.